Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mallam, Ọlọ́run bá wa dúró tì yín. Àánú Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run tó wà lórí yín Ọlọ́run ní kákò. Ọlọ́run túbọ̀ máa gbé yín ga lórí àwọn ọ̀tá yín ni àti gbogbo akádìp láti òkè délẹ̀. Ọlọ́run máa gbé gbogbo àga. Gbogbo ara tá a dúró tì òótọ́ tá a dúró tì òdodo. Ọlọ́run túbọ̀ máa gbé wa lọ́wọ́ sókè. Òdodo yẹn yóò wúlò fún wa láyé bí. Ọlọ́run san wá lẹ́san rẹ̀ láyé, yóò san wá lẹ́san rẹ̀ nùsàdé, yóò san wá lẹ́san rẹ̀ níjọ́ gbèdé àlìkámà láhàólà wàlá quwwata illa billah. Ẹ wo tó wá ṣẹlẹ̀ báyìí. Ẹ wo tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ captain. Kò mọ dá kíyàn jẹ alábòsí o. Ẹ wo Jamiu Ajagunwa. Aláburú ẹ̀dá gbáà ni. Ẹ dákun kí ló fẹ́ gbà ń bẹ̀ náà? Lórí pé òun ṣe lára ẹni náà ni, lórí pé òun ṣe lára wá ṣe ò parọ́ mọ́. O ti wá rí i pé irọ́ ti já. Subhanallah. Ó wá ń dọ́gbọ́n lóríṣiríṣi. Ó wá ń dọ́gbọ́n. Ó fẹ́ ládàá rẹ̀ pé mo ti ṣàṣìṣe o, ẹ má bínú o. Ó wá ń dọ́gbọ́n, ó wá ń pẹ́lẹ̀. Nígbà tó yọ ní Mallam mọ́ ń pa ẹ̀. Mallam tiẹ̀ mọ́ ń pa ẹ̀ lórí ọ̀rẹ́. Nígbà tí Mallam wá mọ́ ń pa ẹ̀, báwo làwọn yòókù ṣe wá mọ́ ń pa ẹ̀? Ìwọ ló ní wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. Nígbà tó yá ọ ní wá tún ní orúkọ rẹ̀ tán fi sí ní la ilaha illallah. Aláburú ẹ̀dá. Captain rẹ̀ ló ń ti sọ fún un pé òun ò mọ̀ ń pa kíní, òun ò mọ̀ wọ́n rí o. Nígbà tó wá fíṣítì òun dẹ̀ déta, kò lè sọ pé captain sọ orú ẹ̀ fún un mọ́. Kò lè sọ bẹ́ẹ̀. Nítorí wọ́n á sọ ní pé orúkọ tán fi sí kíní ló ń dùn. Kò lè sọ pé wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ mọ́. Ẹ wá wò àṣírí ẹ̀ tí wá padà tó tú kanlẹ̀. Ó wá ní captain sá lọ. Àṣírí ó mọ̀ ń pa bí tí captain wà. Àṣọ́dọ̀ ẹ̀gàn ní captain wọ̀dẹ̀ ló ti sá lọ. Ó wá ń fún lówó. Òun fún lówó ń ṣe dáadáa sí. So that kó lè jẹ́ dodo. Kó mọ́ lè sọ dodo mọ́. Mo dẹ̀ like ẹni tì náà. Òun náà rí pé ìgbà tó kọ́ jáde kò mọ̀ bó ṣe ń lọ. Ló fi ń ṣe first video, ṣe second video. Ṣé wá rí episode 4 tí Mallam ṣe? La ilaha illallah. Episode 4 yẹn ó destroy wọn kanlẹ̀ ni. Bombshell ní episode 4 yẹn. Kò sí ibi tán lè hide sí mọ́. Nígbà tí Mallam ṣe episode 4 yẹn, everything kò sọ́nà àbáyọ mọ́. Nowhere àti wọ́n sọ pé wọ́n bust yẹn tó kọ́ náà. Stars bust wọn tó kọ́ náà, wọn wá mọ̀nà àbáyọ mọ́. Gbogbo wọn everything wá dàrú. Mo dẹ̀ like ọ̀rọ̀ tí captain sọ. Captain ni ó ti wò pé tí kásálà bá padà lọ bust, kò sígbà tó yàn ti padà rán ọ lọ sẹ́wọ̀n. Ọ̀rọ̀ tán ni náà, orí ẹ̀ wọ́n tó padà fi fágbọ́n. Ó léyìn ò dẹ̀ nílò ọjọ́ kan péré nínú bẹ̀ yẹn. Ẹni tó bá fẹ́ gbọ́n, tí ó bá fẹ́ gbọ́n, tó bá lo ọjọ́ kan yẹ kó gbọ́n. Ó ní àfẹ́ tí ò bá fẹ́ gbọ́n ló kù. Àánú captain ṣá ṣe mí, àánú ẹ̀ ló ṣe mí. Kọ́lọ́n ṣá yọ aburú kù lórí ẹ̀, kọ́lọ́n padà ṣàánú ẹ̀. Mo mọ̀ pé Ọlọ́run padà ṣàánú ẹ̀ náà torí bá yẹ pé ìtúbà tó túbà ò tábàtà nù sọ àní Ọlọ́run padà ṣàánú ẹ̀ torí ó jẹ́ nìkan tó sòdodo. Ó jẹ́ nìkan tó sọ Ustaz Jamiu Ajagunwa àwọn ń fún lówó ń bọ̀ so that kó lè bàa jẹ́ dodo kó má lè sọ dodo mọ́. Wá wo bí tọ́rọ̀ padà yìí sí báyìí. Ẹ wo gbogbo àwọn tẹ̀dẹ̀wò rẹ̀ tán sọ fọ́ di Jamiu Ajagunwa. Táwọn náà ò ní ọpọlọ. Àwọn financial secretary àbí financial banking service àwọn oníràdàdà àwọn muslim in diaspora náà wọ́n dandan àwọn àfàlẹ́gbà. Ẹ dákun bó náà fẹ́ fojú sí báyìí náà lè láwà iná lè rọ̀jì wọn. Ẹ dákun níbo náà fẹ́ fojú sí wọn? Ṣẹ́nu wọn tọrọ mọ́? Ṣẹ́nu wọn tọrọ? Ẹni mọ̀ pálábúrú ẹ̀dá lẹ́ni tó ṣe máa ṣe wọ́nran lórí social media. Ìwọ tó lọ pera ẹni comparator tó mọ attack àwọn èèyàn publicly. Ìwọ tó pera ẹni comparator tó ń bẹ̀sìn jẹ́. Ìwọ tó fẹ́ pèyàn sínú Islam tó yẹ pé ibẹ̀ náà ó wá ní wọn nígbà Islam. Báwo làwọn èèyàn ṣe gbà Islam? Ọlọ́run máa ń wo nǹkan kan ní sábàbí ni pé òkè sábàbí tọ́lọ́run bá dẹ̀ lo nǹkan ní sábàbí yóò wọ́n ní náà láàtọ̀ yíbo láyà kíbalò ìlàtọ̀ yíbà. Ọlọ́run ọba tó mọ́ ni kò sì ní gbà nǹkan kan lọ́wọ́ ẹ̀dá mi tó bá mọ́. So tọ́lọ́run bá jẹ̀ fẹ́ wo nǹkan ní sábàbí nǹkan kan ní owó tí ó fi ṣe sábàbí. Ẹ wo presentation ẹ̀ bó ṣe rough bó ṣe bad. Ká sọ pé presentation Mallam tí yóò yẹ pé Ọlọ́run wá lò sábàbí láti pé káwọn èèyàn gba Islam. Presentation ni
ó wá ṣe ìlara yẹn wá pọ̀ débi pé ó wá mọ tó ń ṣe mọ́, wá fẹ́ destroy ẹni lẹ́ni. Ta ló kó bá ẹ? Mo dẹ̀ sọ fún un, mo ní wò ó, má sọ̀rọ̀ pé Yusuf nìkan ni, àìmọye àwọn Mallam àwọn Yusuf tí ń bọ̀ lẹ́yìn, wọ́n rò pé jẹ́ gbógun ti àìmọye àwọn tó tún bọ̀ bọ̀bọ̀ lẹ́yìn. O kàn fẹ́ bàtà rẹ jẹ́ bàtà rẹ ọmọdé wájà, ẹ dákun gbogbo ẹ̀ náà wá dà, gbogbo ẹ̀ náà wá dà. Tó bá sọ̀rọ̀ ní Facebook kan àwọn èèyàn kọ́mẹ̀ntì mọ́, wọ́n gbé èèyàn rán dandan ni. Ẹ lọ wo ẹwò tó wá sọ nǹkan ní Facebook, ẹ mọ lọ wo yí kọ́mẹ̀ntì tó wà ń bẹ̀, àwọn èèyàn mélòó ló ń wò mọ́, àwọn mélòó ló ń gbọ́ program ẹ̀ náà, èèyàn mélòó ló ń lọ ọbẹ̀ mọ́. Nígbà tó gbé jákujàku ní báká rádaràda ọ̀rọ̀ tí ó kẹ́ Jésù padà mọ́ ọ̀fà yẹn, ó lọ lẹ́kọ̀ọ́ níwò odidi ọjọ́ mẹ́ta, lẹ́kọ̀ọ́ ọjọ́ mẹ́ta, Jésù ń bọ̀, Jésù ò wá, ló wá ń fà, ó dẹ̀ fẹ́ pa àwọn èèyàn sínú Islam. Ó ga ọ. Wọ́n láwọn Ọlọ́run bá dúró tì yín, Ọlọ́run ní dúró. Inú mi kan dùn látàná ni, kódà mo sùn inú mi dẹ̀ ń dùn, pé Ọlọ́run mo mọ̀ dúpẹ́ tí mi tẹ̀lé lùsà, tí mo tẹ̀lé ẹni tí Ọlọ́run fún ní àṣeyọrí. Ọlọ́run dẹ̀ túbọ̀ mọ́ fún yín àṣeyọrí mọ́lá, Ọlọ́run túbọ̀ mọ́ fún yín láṣeyọrí. Inú mi kan dùn látàná ni, mi mọ bí inú mi ṣe dùn tó. Naam, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Even mi tiẹ̀ wá gbọ́ pé wọ́n promise ẹ̀ lẹ́nìtì tẹ́lẹ̀. Even èmi gan ti ń rò pé pẹ̀lú nǹkan tí captain ṣe yìí, tó yẹ pé ó fi save ara ẹ̀ náà ni o, kì í ṣe pé bóyá ó nítumọ̀ kan sí ọ̀rọ̀ bóyá Mallam bá ṣiṣẹ́ àbí wọ́n bá ṣiṣẹ́ àbí wọ́n bá ṣiṣẹ́. Ó kàn fi save ara ẹ̀. Ọlọ́run dẹ̀ Ọlọ́run kọ́ lẹ́kọ̀ọ́, Ọlọ́run kọ́ lọ́gbọ́n láti lè lo àwọn nǹkan tó mọ̀, láti lè fi ṣàlàyé ọ̀rọ̀ ara ẹ̀ dáadáa. Because tó ayé pẹ́lú mi ni ní tán fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ jẹ́ kó máa jẹ́ dòdò, kó wá má lè sọ òdodo mọ́. Wọn bá wá padà bá tiẹ̀ jẹ́ at last, wọn bá padà kó bá tán yányán. But Ọlọ́run kọ́ náà ni kí n sọ, Ọlọ́run kọ́ láti lè jáde, láti lè wá tó ṣàlàyé àwọn ọ̀rọ̀ into details pé n tẹ́ ń ṣe fún mi, ẹ má jẹ́ n tàn yín, torí n tán wá lọ́dọ̀ ẹ̀ náà ni pé kó wá parọ́. Wọn bá dẹ̀ kó bá pátápátá. But inú mi wá dùn pẹ̀lú nǹkan tó ṣe. So n tí mo start sọ náà pé àwọn ti forí jìn, normal good idea ni pé kàn tiẹ̀ gbójú kúrò lọ́rọ̀ ẹ̀, kàn ra fílẹ̀, kàn forí jìn. Even tó bá yẹ pé ó ní help tí wọ́n lè ṣe fún un lórí àwọn ọ̀rọ̀ ẹ̀, gbèsè tó ti jẹ́, àwọn nǹkan oríṣiríṣi tán lè ṣe fún un, inú mi ò bá dùn tí Ọlọ́run bá kádàrá pé kí wọ́n ṣe fún un, torí ó jẹ́ nìkan tí Ọlọ́run ti ń kún lọ́wọ́ láti lè jẹ́ kó wà sincere, kó ṣe sincere repentance. Ó dà pé mò ń rí àpèjúwe yẹn ní ara rẹ̀. So kí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ náà pé tán bá fẹ́ ìrànlọ́wọ́ tán bá fẹ́ ṣe fún, kí wọ́n ṣe fún, kán dẹ̀ máa tẹ̀ wọ́n létí pé kì í ṣe pé bóyá à ń ṣe fún ẹ lórí pé kó wá support wa àbí kó wá kún wa, or kó máa gbè lẹ́yìn wa. No, máa ṣe tiẹ̀ lórí Ọlọ́run wí, ànábì wí, kó máa bá tiẹ̀ lọ lórí Ọlọ́run wí, ànábì wí. So kó dẹ̀ mọ́ ṣe wùwà bàjẹ́ mọ́, kó mọ́ tó fúnra ẹ ní another problem, kó mọ́ tó kó sí àjàgà míì. So mo rò pé advice yẹn náà ni kí wọ́n máa fún, and Mallam, Ọlọ́run á bá wa dúró tì yín. Bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ mọ́ ṣe lọ, Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ mọ́ ṣe rí. Gbogbo tó ṣẹlẹ̀ yìí a tún wá rẹ́ kọ̀kọ́ lára yín, Mo sọ ọ̀rọ̀ kan fún ẹnìkan, mo ní bẹ́ẹ̀ ṣe wà, even ìṣesí yín lásán ó máa ń dá wa lọ́rùn, àdẹ̀mọ́ rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀. So Ọlọ́run túbọ̀ máa dúró tì yín. So bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ní kẹ́ mọ́ ṣe lọ. Àwọn nǹkan kan wà tí ẹ̀ ń ṣe tí Ọlọ́run fi ń gbé yín ga, tó pé kí ló dé tí ọ̀rọ̀ ẹni fi ń rí báyìí. Àwọn nǹkan kan wà tẹ́ ń ṣe tọ́lọ́run fi ń gbé yín ga. So àwọn wà tẹ́ ń wù, kíyàn jẹ́ ẹni tó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, tó ní sùúrù, tí tètè sọ̀rọ̀, tó ní faradà, tó máa ń wòye sí ọ̀rọ̀ pé ń bo lọ̀rọ̀ yìí fẹ́ já sí, ń bo lọ̀rọ̀ yìí wò sí, kó tó di pó fèsì. Kìíní yẹn ó ń fún yín níyì gan, ó dẹ̀ ń gbé yín ga. So Ọlọ́run dẹ̀ túbọ̀ mọ́ kún yín lọ́wọ́ lórí tó ti ń gbé yín ga láti lè mọ́ ṣe lọ. Ọlọ́run ní jẹ́ kí àpadà sí ibú
àpadà sí ìgbà láì dá tẹ́fi wá di dáadáa bíi ti Jamiu Adégún àtàwọn disgruntled element yẹ àwọn èèyàn jákujàku tọ́jọ́ kóra wọn káàkiri àpadà sí ibú yẹn ò ní báyìí o. So ó jẹ́ contribution tèmi náà lórí ọ̀rọ̀ yẹn. Mallam, akínkù oríire Ọlọ́run á dẹ̀ jẹ́ kí oríire náà kó máa pọ̀ sí ẹ̀mí gígùn àti àlàáfíà ara àtàsìkí tẹ́ fi lò kí Ọlọ́run bá jogún ẹ̀ fún yín, kó jogún ẹ̀ fún gbogbo wa náà lápapọ̀ àtàwọn olólùfẹ́ òdodo tó dúró ti òdodo Ọlọ́run bá jogún ẹ̀ fún gbogbo wọn náà, ẹ̀mí gígùn àti àlàáfíà, torí ẹ̀mí gígùn là ń tọrọ fún yín Mallam, ẹ̀mí gígùn kẹ́ pẹ́ lórí dáadáa, àpadà sí ìgbà tí ó bá yín tẹ́ fi wá di èèyàn rán dandan Ọlọ́run má jẹ́ kó bá yín o. Wàláhì inú wa ń dùn tí èèyàn bá ní olórí dáadáa tí ó wá tún jẹ́ olórí tó yẹ pé Ọlọ́run tún wá ń gbéga, ó tún wá ń win, inú àwọn ọmọlẹ́yìn gan mọ̀ dùn pé àwọn ò tẹ̀lé lùsà. Wàláhì inú wa ń dùn pé àtẹ̀lé lùsà. Mallam, bẹ́ẹ̀ ṣe ni kí ẹ máa ṣe lọ, ṣe rí ọ̀gbẹ́ni Jamiu Adégúnwà ẹni títí ẹ̀ di jóná ni o, tó fẹ́ kó ná mọ́tọ̀dọ̀ yín. Nígbà tí àwọn èèyàn ń pè sákìyèsí tán sọ fúngbà náà, a comparator for that matter tá máa discussing tí ó kàn personality àwọn ẹlẹ́ni á máa attack ẹ̀ tó ti ń ṣe tipẹ́, ó wá dìsìn tí gbogbo ẹ̀ ti tán tó di wà useless, ó tún wá ń ka lára pé ṣé ẹni yóò wá máa jẹjà jù mí lọ ni, ló fi wá gbogbo ọ̀nà láti destroy yín. Mallam, Ọlọ́run ní jẹ́ kí àpadà sí bú báyìí o. So ọ̀gbẹ́ni Jamiu Adégún èèyàn rán dandan ni, aláburú èèyàn ni. In tó ṣẹlẹ̀ ni pé nígbà tí captain jáde yẹn, captain ò tí ì mọ many things ló fi ṣe first video. Ẹnìkan oníkùrá ni wọ́n sọ̀rọ̀ pé ó ṣe first video ṣé ó kò pè Mallam kinní kan, ó ṣe second video, wọ́n á wò pé ṣé lè gbádùn inter kan retí lẹ́nu ẹ̀ngbà yẹn náà ni pé kó sọ pé ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀. Nígbà tó dẹ̀ jáde first video, kì í ṣe pé ó affect wa náà, kò affect wa but many things wà tí captain ò tí mọ̀ nígbà tó ṣe first video, tó ṣe second video, tó ṣe third video, bọ́ nígbà tí ó mọ̀ padà ṣe fourth video tó ṣe ní àná yẹn, ó ti rí many things, àìmọye àwọn nǹkan tójú ẹ̀ ò tó tẹ́lẹ̀. Ṣe rí episode 4 tẹ́ ṣe yẹn, òun ló destroy everything, òun ló bombard everything, gbogbo plan wọn òun ló bà everything jẹ́. Ẹ wá wò àṣé láìláìlàlà aláburú èèyàn ní Jamiu Adégúnwà. Òun náà ni ẹ sọ pé tí èèyàn bá pa ẹ̀rọ ẹ̀yọ̀ kan, láti lè defend ẹ̀rọ ẹ̀yọ̀ kan yẹn ó gbọ́dọ̀ nídìí àwọn ẹ̀rọ 1000 láti lè defend ẹ̀rọ ẹ̀yọ̀ kan. Gbogbo ìwà tí wọ́n wá ń plan irọ́ yẹn ó wá padà di ọ̀ràn mọ́ wọn lọ́wọ́, ó ti wá dọ̀ràn mọ́ wọn lọ́wọ́ sí wọ́n wá ní kó dákẹ́ kí ni. Bọ̀ nígbà tán ni pé ó ti ń fire back ń sìn, mo dẹ̀ mọ̀ pé ṣe rí àwé yẹn náà captain yẹn sọ̀rọ̀sọ̀rọ̀ ni original ọmọ Ìlọrin ni ó hàn lára ẹ̀. So Mallam, Ọlọ́run bá dúró tì yín bẹ́ẹ̀ ṣe ní kẹ́ ẹ mọ́ ṣe lọ. So bí mọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ kan nínú hadith Nawawi wà nínú hadith yẹn pé ní tó fi ń dá fọ́mọ èèyàn ni pé ọ̀rọ̀ tí ò bá ti kàn kó má dá sí, ní tó fi ń dá tó èèyàn fi ń jọmọ lúàbí nìyẹn. Ìwọ tó jẹ́ comparator ọ wá máa discuss ní tí ó kàn, ní tí ó kẹ́ lọ́wọ́ tí ó kẹ́ lẹ́sẹ̀, ọ wá bà gbogbo ẹ̀ jẹ́, ọ wá jẹ tán. Súngbà tó ti wá jẹ tán ara wa ń ta ẹni tó wá ń ṣoríire, ó wá ń dùn. Àtúnṣe sì wà tọ́lọ́ máa jẹ́ kó lè ṣe, àtúnṣe sì wà. Àwọn tó wá jọ kóra wọn jọ náà, àwọn ẹran dẹ̀dẹ̀ òrẹ̀ tán tiẹ̀ sọ wọ́n yẹn náà ló dáa, ó fi tí wọ́n bàjẹ́. Àwọn dẹ̀dẹ̀ òrẹ̀ tán jọ kóra wọn jọ yẹn náà wọ́n á ṣe náà. Mélòó gbogbo wọn báyìí, wọ́n mọ̀ pé àwọn èèyàn ti wá pọ̀ sí di òdodo, ojú ti là, àwọn èèyàn ti pọ̀ sí di òdodo, gbogbo wọn mélòó ni wọ́n báyìí. Ẹ̀rù wá ń bà wọ́n ṣe wà yẹn, wọ́n ti dáràn wọ́n ṣe wà yẹn. Ọlọ́run dẹ̀ ti ṣeun, captain ti yọwọ́ yọsẹ̀ tiẹ̀. Àwọn èèyàn gbọ́n ó náà wá ní kó má sọ̀rọ̀ kẹ̀. Ó ní wọ́n mọ̀ pé ibi tẹ́rin méjì bá ti jà, kókó bẹ̀ ni ò ní gbé mọ́, pé òun ní kókó tó wà láàrin yín, òun lòun ó padà jẹ èyí tó pọ̀ nínú rẹ̀. Ọlọ́run bá dúró tì yín stars, Ọlọ́run bá dúró tì yín o. Inú mi kàn ń dùn ni, wàhálà inú mi ń dùn seriously. Ọlọ́run tí ò jẹ́ ká tẹ̀lé lùsà, àdúpẹ́ fọ́lọ́run yàrá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mallam, Ọlọ́run bá dúró tì yín, Ọlọ́run túbọ̀ máa gbé yín ga. Ẹ mọ̀ pé
mo sọ̀rọ̀ kan náà pé ṣe rí episode 4 yẹn òun ló bà gbogbo plan wọn jẹ́. Ó bàjẹ́ gan, ó destroy everything. So gbogbo ọ̀rọ̀ tí Ajagunwa ń pa fún captain ò tí ì mọ̀ tẹ́lẹ̀, ẹ rí i pé Ọlọ́run tún wá mọ̀ọ́mọ̀ nǹkan captain. Ṣe rí nǹkan tó kàn kù ní pé nǹkan kan tó kù tí Ajagunwa ò lè sọ fún captain ni pé ìjọba wa parọ́ pé ẹjọ́ ṣiṣẹ́. Wàláì nǹkan kan tó kù tí ò mọ̀ bí ó ṣe sọ fún yẹn pé ìjọba wa parọ́ pé ẹjọ́ ṣiṣẹ́. First video yẹn ẹ rí i pé captain kò tí ì mọ̀ tó ń ṣẹlẹ̀. Second video kò tí ì mọ̀. So ṣe rí episode 4 yẹn ló destroy everything. Jamiu wá fi irọ́, ó wá fi yí irọ́. Ọlọ́mọ gbà á lọ́wọ́ àpòrọ́ mọ́ ní tako ni o. Jamiu ò lè sóríire mọ́. Alágbàkò ni máa yẹn, alágbàkò burúkú ni. Ẹ wá wo irọ́, ẹ wo oríṣiríṣi irọ́ tó ń pa láti fi defend. Ẹ wá mọ tó fọ́ọ̀dì sí mi Mallam, mo ṣe rí i pé ẹ̀kọ́ ọ̀tán sí náà ni. Èmi náà ti ń pè kọ́ mi ń já. Ẹ mọ tó fọ́ọ̀dì sí mi Mallam. Ó ní wípé captain tó ní ọ̀rọ̀ ó sọ pé bọ́ọ̀rọ̀ ṣe rí ni ìwọ tó ò sí mbẹ̀ tó ò lọ̀rọ̀ ó dẹ̀ yí ọ̀rọ̀ mọ́ captain tó mọ bí nǹkan ṣe lọ. Captain gan tó wá wò pé ṣé òun ò ti wá dáràn báyìí. Captain sọ pé September 7 làwọn bẹ̀rẹ̀ ṣáàtì, òní September 1 ni. Captain tó wá bẹ̀rẹ̀ pé ṣé lọ́dọ̀ investigation ti yín téèyàn àtìyàn jọ ń ṣáàtì ó mọ̀ pé September 7 ni ìwọ tó ò sí mbẹ̀ rárá ó dẹ̀ sọ pé September 1 ni. Wàhálà ìwèrè ní Jamiu. Ọlọ́run gbọ́, ó fọ́ọ̀nì sí mi bàjẹ́, ó fọ́ọ̀nì sí mi láyé, mi ò gbọ́ rí. Captain tún sọ̀rọ̀ kan pé àní nọ́mbà ìfẹ́ àlẹ́ mi mo ní nọ́mbà ìwọ wá tún yí ọ̀rọ̀ pé irọ́ ò mọ̀ ń pa ẹ̀ rárá, ò mọ̀ ń pa ẹ̀. Ó ní ẹni tí fóònù wà lọ́wọ́ ẹ̀, ẹni tí fóònù yẹn wà lọ́wọ́ ẹ̀ la mọ̀ mú, òun ló wá mọ bí nọ́mbà ṣe dé. Ẹ dákun, captain tó dẹ̀ mọ̀ pé àníbọ̀rọ̀ ìṣeré mi èmi mò ń bára mi ṣáàtì ó dẹ̀ tún fẹ́ mọ yí ọ̀rọ̀ mọ́ captain lọ́wọ́. Á bèrè tà sí ẹni tí ò tiẹ̀ sí mbẹ̀. Jamiu ṣe yẹn rè o. Wàláì alágbàkò. Jamiu alágbàkò ni. Ẹ wá wo ẹ̀sín, ẹ wo ẹ̀tẹ́ ibi tọ́rọ̀ di jáde. Nǹkan kan tó kù tí ò kàn lè sọ fún captain ni pé captain jọba parọ́ pé ẹjọ́ ìṣiṣẹ́ ni. Nǹkan kan tí ò lè sọ nìyẹn. Òun á ń dọ́gbọ́n àpé kò kẹ́ ẹ̀ mọ́ wọ́ọ̀rì, kò kẹ́ ẹ̀ ọ̀rọ̀ yẹn ò kẹ́ ẹ̀. Báwo ni òjé ní kan captain wọ́n tún fẹ́ wọ́ọ̀kì ẹ̀wọ̀n fọmọ ọlọ́mọ yà já pa ẹni tó náà ti kó yọ tó ti gbọ́n. Mallam Ọlọ́run bá dúró tì yín jàre, Ọlọ́run bá dúró tì yín. Mo ń follow program yẹn, mo ń follow ẹ̀. Alhamdulillah rabbil alamin. Ọlọ́run àtúbọ̀ mọ̀ gbé Mallam lọ́wọ́ sókè. Ọlọ́run dẹ̀ ní ti pa yín fún wa báyìí. Ẹ̀mí yín á gùn, ẹ̀mí gígùn à ń tọrọ ẹ̀ fún yín. Kẹ́mi yín gùn, kẹ́ pẹ́ lórí dáadáa, kẹ́ darúgbó, kẹ́ dowó, kọ́lọ́mọ́ pa àwa náà. Ẹ mọ tó fọ́ ni, mo fún ẹnìkan ní lára àwọn olólùfẹ́ academy mi, ó máa ń gba kẹsẹ̀tì lọ́wọ́ mi dáadáa, ó dẹ̀ máa ń gba fídíò lórí fóònù. So mo wá fún ní episode 4 yẹn pé kó kàn lọ wò. Ó wá wò ó ní àti àná ló sọ fún mi, ó ló ti tó àti jẹta tó ń ti wo fídíò yẹn. Ó wá pèrè lọ́rùn lánàá pé kí ló ṣẹlẹ̀, kí ló dé tí wàhálà pọ̀ lórí máàní iná. Mo wá ń ṣàlàyé everything fún wa wò pé kí ló dé wàhálà yìí ti pọ̀ jù lórí kíni. Mallam Ọlọ́run bá wa dúró tì yín o. Mo sọ fún ẹnìkan ní àná, mo nígbà tí Mallam sọ pé you hear from us, a rí ntí ẹ sọ, a rí practical you hear from us. Bọ́n nígbà tí Mr. Facebook yẹn sọ pé a mọ Facebook yẹn ó dẹ́ pé a ti ń rí mí ní Facebook yẹn báyìí o. But ntí mo kàn wá retí, mo ti ń wá nọ́mbà Al-Madrasatu yẹn pé kí nǹkan béèrè lọ́rùn pé ẹ dákun gbogbo tí Jamiu ń ṣe yìí ṣó bẹ́sìn mu. A ti ń retí ẹnìkan nínú àwọn àfáà, nínú àwọn agbẹ́sìnga àbí kí ló ń porúkọ ẹ̀, agbẹ́sìnga gbogbo àwọn àfáà rẹ̀ ohun Al-Madrasatu gbogbo wọn yẹn wọ́n dẹ̀ wá dákẹ́ wọ́n sọ̀rọ̀. Gbogbo àwọn àfáà yẹn à ń retí ẹnìkan, ìwọ̀n oníkùránì náà pẹ̀lú tí captain padà sọ yìí, pẹ̀lú tó padà ṣẹlẹ̀ yìí, à ń retí ẹnìkan nínú wọn kó kàn sọ pé gbogbo tí Jamiu ṣe ó bẹ́sìn mu. Tẹ́yìn bá ṣe alábòsí tí wọ́n yẹ ṣe ẹni bíi tiẹ̀ náà. Ilé ayé Jamiu ó ti padà ta o, ó ti padà bàjẹ́ tán. Ṣé rí ẹni tí tiẹ̀ ti jóná ni, ó ń wẹ́ni kúnra ni. Ó rí pé tòun ti tán, òun ti wà useless, òun ò wúlò mọ́ ní láwùjọ. Òun náà wá fẹ́ destroy Mallam pé káwọn jọ rí bákan náà.
Ọlọ́run dẹ̀ mọ̀ gbé yín lọ́wọ́ ga, Ọlọ́run mọ̀ gbé yín lọ́wọ́ ga sókè. Ẹ ní kú láíláí, ẹ ní kú láíláí. Ọlọ́run á túbọ̀ mọ dúró tì yín bẹ́ẹ̀ ṣe dúró ti òdodo. Tẹ dúró ti òdodo tó ṣe pé ẹ gbò lórí òdodo. Ẹ dẹ̀ ń ṣe ti yín fọ́lọ́run, ẹ ń lọ lórí ọ̀nà yín, ẹ kúkú tọ́ wọn. Jẹ́jẹ́ yín lẹ̀ lọ, ẹ ì dá sí nǹkan tí yóò bá ti kàn yín, kí wá ló dé. Jamiu wa lọlẹ̀ dí àpò pọ̀ pé ẹni tí mò ń wá mo gbọ́dọ̀ mú balẹ̀, ó wá ń pa irọ́. Ọlọ́run ó dẹ̀ sùn mí nígbà tí mo wo fídíò ní òru òní, ó wá sùn mí pé ẹ dákun kí ló dé náà. Jamiu wèrè yẹn ni o, wàhálà wèrè yẹn ni. Nǹkan kan tó kàn kù ni kó sọ fún captain pé jọ̀ọ́ bá mi parọ́ mọ́ wọn, torí o kàn ṣáà captain sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀, ó dẹ̀ tún twist ẹ̀ mọ́ lọ́wọ́. Ó wá ń pariwo Yusuf ni, tí captain bá sọ̀rọ̀ kan pé mo gbọ́ pé ẹ sọ bá a ní Yusuf ni, ẹni bá captain bá tún ní ní tó ṣẹlẹ̀ ni pé mo tiẹ̀ fídíò tí wọ́n wò episode 4 yẹn wọ́n sọ̀rọ̀ a ní Yusuf ni ìwọ́n tí Yusuf gbà lọ́wọ́ ẹ̀ fún wọn á dáràn. Mallam, Ọlọ́run bá dúró tì yín, Ọlọ́run bá dúró tì yín. Ojoojúmọ́ báyìí là ń ṣàdúrà fún yín, ojoojúmọ́ báyìí là ń ṣàdúrà fún yín. Ọlọ́run bá dúró tì yín, kò ní gbé yín ṣubú láíláí. Mo dẹ̀ ń tọrọ fún yín pé àní ẹ̀mí gígùn sẹ̀, Ọlọ́run bá jogún ẹ̀ fún yín, tí ó yẹ pé gbogbo irun orí yín yóò di funfun, ẹ darúgbó, gbogbo orúgbọ yín yóò di funfun. Á wá máa lọ program, ẹ wá máa wo, ẹ jókòó báyìí ní program tí ó ṣe pé ẹ̀yin náà ti wá ṣiṣẹ́ lẹ̀, á ti wá rẹ́ lòmíì náà tí ó tún mọ handle program akadip dáadáa, tí pé ẹ jókòó lórí stage báyìí náà, ẹ máa fi ọgbọ́n àgbà ẹ máa fi dá sí. Inshallah Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀, Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. Akadip ò tí ì débi gíga, Ọlọ́run jẹ́ kó ga sí. La hawla wala quwwata illa billahi lazim. Mo tún padà ń wo program Abumoridi lórí ọ̀rọ̀ Ustaz Jamiu Ajagunwa ní àná. Mo tún wá ń view many things, mo tún wá ń ronú lórí àwọn nǹkan kan pé Ustaz Jamiu Ajagunwa wàhálà tó kó rẹ̀ sí tó wọ̀ yìí, bí ó ṣe bọ́m̀bẹ̀ ni ò tí ì yé mi o, wallahi azim, bí ó ṣe bọ́m̀bẹ̀ ni ò tí ì yé mi. Torí pé kí ni ó ń kálukú ó wà láàyè ara ẹ̀ ni, torí ìlara ó wá bẹ̀rẹ̀ sí í ṣe ìlara ẹnì kejì. Káwọn èèyàn dẹ̀ mọ́ ṣe mistake gẹ́gẹ́ bí Sheikh Mohan ẹlẹ́yà ṣe sọ́ngbà yẹn lórí ọ̀rọ̀ wọn pé káwọn èèyàn mọ́ ṣe mistake pé èèyàn méjì ń jà. Ọ̀rọ̀ èèyàn méjì ń jà kọ́ lélẹ̀, èèyàn kan parọ́ mẹ́nìkan ni, àbí ọ̀rọ̀ tó wà nílẹ̀ èèyàn kan parọ́ mẹ́nìkan ni. Ẹ wò ń gbà yẹn náà lórí ọ̀rọ̀ tán lọ́ọ́ bá yín yanjú ní Ìbàdàn, tán lọ́ọ́ bá yín parí ẹ̀ ní Ìbàdàn. Ẹ wò, ẹ mọ̀ pé bóyá ṣe náà nìyẹn, òun náà yìí ni, òun nìkan yìí náà ni. Ó yá ó tún dọ̀rọ̀ stage manage 2.9 million, Yusuf ló rán wọn kán wá dá wá sí mi, òun nìkan yìí náà ni, tó fi di ọ̀rọ̀ court. Ẹ tún wo ilé náà tó tún wà nílẹ̀, òun nìkan náà ni. Ṣé wọ́n fi ṣe ni? Ṣé wọ́n fi ṣe ni? Èwo ni lára náà? Ó wá fẹ́ sọ comparative di business enterprises bí ìgbà tí yẹn ń ṣorogún òwò, bí ìgbà tí yẹn ń ṣorogún òwò. Meanwhile ẹ̀jọ̀ kọ́ṣẹ́ kódà kó yẹ jẹ́ let us even assume pé business enterprises ni, ṣó yẹ kó le tó lè ní? Kò wá ní dandan torí pé tiẹ̀ ti bàjẹ́ tẹ́nì kejì náà gbọ́dọ̀ bàjẹ́. Ọlọ́run ní jẹ́ kí yín bàjẹ́ mọ́ Mallam, Ọlọ́run túbọ̀ máa gbé yín ga sí. Mo ṣàdúrà kan fún yín, mo ní ẹ̀mí gígùn tí ó yẹ pé gbogbo orun orí yín ó funfun báyìí, gbogbo orúgbọ̀n yín ó funfun. Ẹ wà di great lecturer nínú academic tó yẹ pé tá a bá lọ program gan ẹ jókòó sórí stage báyìí ni, ẹ wà máa wo Ọlọ́run wá yan ẹni tó yẹ pé yóò tún di academic mọ̀ tó yẹ pé inú yín gan ó mọ̀ dùn pé yes mi bá tiẹ̀ lọ mo réèyàn fi iṣẹ́ ilẹ̀ fún. Ọlọ́run jogún ẹ̀ tó pé ẹ̀yin náà jókòó sórí stage báyìí ẹ ti dàgbà tẹ́mọ̀ fi ọgbọ́n àgbà dá sí. Inshallah Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. Academic Ọlọ́run wá jẹ́ kó ga kó gbòòrò. And kẹ́ẹ̀dẹ̀ máa wo kíní kan ní pé ṣe rí gbogbo oríire tí academic ń ṣe, ó ń wu àwọn náà kó jẹ́ pé àwọn náà ni ó ń wu wọn. Ẹ wáyà kan ní Al-Qur'an tọ́lọ́ ní yàwádùn lẹ́sìn náà káfàrú bóyá kánà mùsùlùmí kíní kan. Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ gbà míì náà làwọn kèfèrí náà máa ń wù wọn kó jẹ́ pé àwọn làwọn ní Islam, pé tí wọ́n bá rí beauty of Islam yóò wá máa wù wọ́n pé kó dẹ̀ já wà lá ní Islam báyìí, kó já wà lá ní Al-Qur'an báyìí, kó jẹ́ pé àwa lá ní Mọ́kà báyìí. Yóò máa wù àwọn náà, bẹ́ẹ̀ náà ló ṣe ń wu àwọn Jamiu Ajagunwa pé oríire tákàdìbò ń ṣe ló wá bí pé àṣìádù àwọn èèyàn 150 inna lillahi wa inna ilaihi raji'un
tipátipá ni mo fi ń rẹ́ nìkan tó ń gbà Islam lémi tí mò ń ṣe ládùúgbò wọn ṣé bọ́n ṣe ń ṣe dáwà ni wọ́n ṣe ń ṣe yẹn ni ṣé bọ́n ṣe ń ṣe dáwà ìwọ yẹn lóòótọ́ ní tó ń sọ òdodo ni òun pèpè sí ojú Islam òdodo ni but ìwọ tó ń ṣe tó ń sọ aláburú èèyàn ní ẹ̀ ó dà gẹ́gẹ́ bí sọ́ábà kan tí Ṣaitan tí wọ́n ló kọ ní Ayatul Kursiyu pé tí èèyàn bá ní ka Ayatul Kursiyu Ṣaitan ò mọ̀ sá fún yàn ẹnìyẹn wá fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní làbárè tó ṣẹlẹ̀ Ànábì ní lóòótọ́ ọ̀rọ̀ tẹ́nìyẹn sọ o tó bá ka Ayatul Kursiyu àwọn Ṣaitan àwọn ṣàyátì ni ó mọ̀ sá fún ọ òótọ́ lọ̀rọ̀ tó sọ but sọ́ọ́rí ẹni tó sọ ọ̀rọ̀ yẹn o aláburú ẹ̀dá ni èèyàn bú ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ Jamiu Adegunwa lóòótọ́ ń pèpè sójú ọ̀nà Islam fine nǹkan gidi ni but ìwọ tó ń ṣe aláburú ẹ̀dá ni ẹ ló yẹ pé mo wá ro kíní kan pé àwọn afáwà tí wọ́n máa ń kọ tírà ó yẹ kán dìde kọ tírà ọdún ó ti wà lórí social media ọmọ àrọ́mọdọ́mọdọ́ wọn wọ́n mọ̀ ọ́ rí lórí social media pé àfáà wò lélẹ̀ torí ó yẹ kán kọ sínú tírà kán wá pé orúkọ tírà ní alhasadu pé ìlara tàbí kéèta kán wá kọ sítórì yẹn nípa ẹ̀yìn àti Ustaz Jamiu Adegunwa kan kọ síbẹ̀ because eléyìí ti pọ̀ jù ìlara ẹ̀ pọ̀ jù Sheikh Mahmood Aleyade sọ̀rọ̀ kan níjọ́ ọ̀rọ̀ tí Jamiu Adegunwa tó lọ bẹ̀bẹ̀ Sheikh Mahmood Aleyade sọ̀rọ̀ wọ́n ní káwọn èèyàn má ṣe mistake wọ́n á sọ pé èèyàn méjì ń jà èèyàn méjì ò jà ẹnìkan parọ́ mẹ́nìkan lélẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹnìkan parọ́ mẹ́nìkan ni èyí pé èèyàn méjì ń jà so odidi ọ̀rọ̀ Jamiu odidi diary kan ni odidi story kan ni lórí tó ṣẹlẹ̀ because ṣe rí gbogbo tí Jamiu ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú fíìmù ti máa ń wò pé èèyàn ń ṣe lára ọmọ làkejì ó wá ń plan láti bà tóńtọ̀ ń jẹ́ inú fíìmù ti máa wò mí ìmọ̀ pé ó lè ṣẹlẹ̀ lójú ayé ọ̀rọ̀ Ustaz Jamiu Adegunwa yìí ló jẹ́ bọ̀dá àlàbà òun ló jẹ́ kí n mọ̀ pé yes àṣentá máa ń wò ní fíìmù àṣẹ ó lè ṣẹlẹ̀ lójú ayé plan yẹn ti pọ̀ jù ó wá ń plan evil plans nípa ẹni ṣẹ̀dẹ̀ rí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé Jamiu Adegunwa ń dá ara yẹn wá ń di ọ̀ràn wọn lọ́wọ́ wàláì ara yẹn ń di ọ̀ràn ṣẹ wá rí ibi tó wọ̀ yìí problem tó wọ̀ yìí ó ju ọjọ́ orí ẹ̀ lọ ó ju ọpọlọ ẹ̀ gbé wàhálà tó wọ̀ yìí ẹ̀mí ẹ̀ ò gbé ó ti wá wọ̀ tán ẹ̀dẹ̀ mọ́ jẹ́ kí n tàn yín Mallam àwọn èèyàn pọ̀ sídìí òdodo àwọn èèyàn pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí àwọn èèyàn ti wá ya sídìí òdodo àwọn èèyàn ti pọ̀ gan sídìí òdodo ẹ wà àwọn tí wọ́n kóra àwọn ìjọ tó ń sọ̀pọ̀ Jamiu Adegunwa yìí mélòó gbogbo wọn mọ́ even àwọn kan wà nù wọn kàn lè sọ jáde ni wàláì liazim wọn ò lè sọ jáde ni wọn mọ̀ pé yes n tí Jamiu Adegunwa dẹ̀ ṣe wọn mọ̀ sọ lábẹ́lẹ̀ pé n tí Jamiu Adegunwa ṣe n tí ò mọ̀ dání o wọn mọ̀ sọ bọ̀ wọn nílé sọ jáde torí pé kíni wọ́n jó lólùfẹ́ wọn nílé sọ jáde ni but àwa tá a wá ń di òdodo a ti pọ̀ èyí tó pọ̀ ló jẹ́ káwọn àfáà mi gan dákẹ́ mọ́ wò pé ilé ayé Jamiu ẹ̀ wò bó ṣe wá rí lórí pé kíni lórí ìlara and then ẹ̀yin kọ́ lẹ kó bá sẹ́yìn lẹ kó bá ni kí sẹ́yìn lẹ kó bá tiẹ̀ náà ń kálukú wà láyé ara ẹ̀ tí iṣẹ́ tó o bá sẹ́yìn ni ẹnìkan ló ṣe é lẹ̀ Ustaz Abdulateef Adébọ̀wálé kọ́lọ́mbà àṣàlékún ìkẹ́gì wọn kó bá àṣàlékún àforíjì wọn àwọn náà ṣiṣẹ́ lẹ̀ náà wọ́n ṣiṣẹ́ lẹ̀ fún ẹ ìwọ wá dé nítorí ìgbéraga ọwọ́ abẹ̀ sí bàjẹ́ ọkọ bẹ̀rẹ̀ látòrí Jésù padà wá mo wò níjọ́ tí mo kọ́ gbọ́ mo wò pé mo dídì ra kẹsẹ̀tì yẹn ní Battle of Faith torí Jésù ti kú kò padà wáyé mọ́ mo ń wò pé irú èwo tó lélẹ̀ mo gbé mi ìlérí gbé débi pé wá bẹ̀ sí bú àwọn àfáà lórí débi pé ó bú Sheikh Sulaiman Faruko ní Kíjìpá lórí fídíò mo dídì ra fídíò yẹn ni mo ra kẹsẹ̀tì yẹn gbà yẹn tó ní ládùúgbò ẹ̀ mo ti sọ̀rọ̀ kò lè jáde wá bá mi a comparator for that matter kí o wá ṣe bẹ́ẹ̀ títí àwọn èèyàn wá wò pé ilé kòkò bá mú o Ọlọ́run dẹ̀ gbẹ̀yìn kalẹ̀ Ọlọ́run tó dẹ̀ gbẹ̀yìn kalẹ̀ Ọlọ́run ló dìídì ṣe yín bẹ́ẹ̀ kì í ṣe ọgbọ́n yín náà Ọlọ́run ló ṣe yín bó ṣe ṣe yín kì í ṣe pé ẹ perfect kì í dẹ̀ ṣe pé ẹ mọ̀ ọ́n ṣe but Ọlọ́run ló sọ ọdọgbọ́n mọ́ yín lọ́wọ́ Ọlọ́run ló gbé yín kalẹ̀ Ọlọ́run wà ní padà lẹ́yìn yín kò ní wó yín Ọlọ́run ò ní wó yín so ó wá rí ẹni yẹn ó wá rí yín gẹ́gẹ́ bí orogún òwò tí cooperative yẹn dẹ̀ ṣe business enterprises òǹkálùkù wà láàyè ara ẹni ẹ̀jọ̀ kọ́ṣẹ́ bì kan náà ẹ̀jọ̀ wà ń bì kan náà òǹkálùkù ṣe tiẹ̀ ni ìwọ wá ṣe tiẹ̀ débi pé wá tẹ́
o ti wá tẹ́ o wá fẹnu ara ẹ̀ o fi tú gbogbo ohun tí o bá ń lẹ̀ o fi tú ká o wá ń ṣì lára ẹnìkejì náà pé kóńtọ̀ náà gbọ́dọ̀ jábọ́ ọlọ́run ò ní já yín bọ́ Mallam. ṣé wá rí tí Jamiu Adegunwa kó rẹ̀ sí mi ì mọ̀ bó ṣe fẹ́ bọ́ ń bẹ̀ o bó ṣe fẹ́ bọ́nu wàhálà ẹ̀dẹ̀ sọ̀rọ̀ kan ẹni àrà ó ń di ọ̀ràn bẹ́ẹ̀ náà ni àrà ń di ọ̀ràn mọ́ lọ́wọ́ ni àrà ń di ọ̀ràn ní tó dẹ̀ kó rẹ̀ sí ó ti ju agbára ẹ̀ lọ nínú àwọn electronics wọ́n ń pe kíní kan ní capacitor tàbí condenser tí electronics bá ń lo 400 volts tí ẹ bá lọ fi 250 volts sáàyè tó a níbi tó ti ń lo 400 a níbi tó ń lo 16 a níbi tó ń lo 10 volts a níbi tó ń lo 25 volts a níbi tó ń lo 250 volts a rí 160 volts ṣé wá rí ibi tó ń lo 400 volts tẹ́ ẹ bá yọ 160 volts tẹ́ ẹ gbé síbi tó ń lo 400 volts tí ẹ bá plug ẹ̀ sórí iná kò ní lo 30 seconds á blow ni á blast ni bẹ́ẹ̀ ni wàhálà tí Jamiu kó rẹ̀ sí wàhálà tó kó rẹ̀ sí ó ti kọjá agbára ẹ̀ bí yóò ṣe wá bọ́mẹ̀ ni òye mi ẹ̀dẹ̀ sọ̀rọ̀ kan ẹni bó ṣe ń dára lára ń di ọ̀ràn bẹ́ẹ̀ náà ni bó ṣe ń dára lára wá ń di ọ̀ràn mọ́ lọ́wọ́ ṣe ríjọ́ tí Jamiu Adegunwa ti sọ pé Yusuf Adépọ̀jù prepare for shock ó dẹ̀ po like kó máa gbéyàn lọ court èmi náà máa wọ́ ẹ lọ sí court àdíjọ́ ẹ̀ ló ti ní problem ó sọ̀rọ̀ ni ọ̀rọ̀ yẹn ó di ọ̀ràn mọ́ lọ́wọ́ wọ́n wá ń wá by all means láti gbé yín lọ sí court nígbà tó gbọ́ nípa ọ̀rọ̀ captain ó ti wò pé yes ibi tí màá ti mú Yusuf Adépọ̀jù ni ó sáré ó lọ kọ petition èyí tó sọ pé nínú audio yẹn ó ní petition yẹn ẹni tó fún ọ̀rẹ́ Yusuf ni ó sáré lọ gbé fún Yusuf àrà ti wá di ọ̀ràn ó dọ̀ràn mọ́ lọ́wọ́ láti bẹ́ẹ̀ níjọ́ tán mú captain tó ní tọ́ ẹ pé torí mi lẹ́sẹ̀ mú captain ẹ̀kíní kan ó sọ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ yẹn ṣe kíni ó ti wá di ọ̀ràn níjọ́ tó tún wá ṣàjàjà sọ síta pé yes wọ́n ró dàn yẹn ni wọ́n lo captain fún ni wọ́n fẹ́ fi bà olórúkọ jẹ́ àrà wá ń di ọ̀ràn débi ibi tó bá dé wà lọ ń bà ní prison ó lọ ń fún ní àwọn nǹkan míì ó lọ ń sọ nǹkan míì táwọn sọ wà inna lillahi wa inna ilaihi raji'un mi ò gbọ́ rí mi ò rí ó fọ́nì sí mi wàláì gẹ́gẹ́ bí ṣé ìgbọ́n ẹlẹ́dẹ̀ ṣe sọ pé wọ́n mọ̀ sọ pé àwọn èèyàn méjì ń jà àwọn èèyàn méjì ò jà ẹnìkan parọ́ mẹ́nìkan ní ìsìn débi pé owó wá gbé captain pamọ́ òun á sọ pé òun mọ̀bí tó wà inna lillahi wa inna ilaihi raji'un plan kò ní mo ṣe sọ tẹ́lẹ̀ náà pé kò kàn lè sọ fún captain pé ìjọba àpárọ̀ wá ní kò ní kan captain mọ́ wọ́ọ̀rì àkànjọ lọ captain tí wọ́n bẹ̀rẹ̀ pé ṣáàjọ lọ kọ́ọ̀tù rẹ̀ ṣáàjọ lọ kọ́ọ̀tù ó ní àjọ kọ́ọ̀tù kò di dandan tá a bá ti ráwọn ìwọ ó lọ kọ́ọ̀tù kò di dandan ẹ̀dá kan yóò kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni again yóò kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni mo dẹ̀ láì kọ̀rọ̀ tí àbúmọ́rídì sọ àbúmọ́rídì ní ṣe rí bá a ṣe gbé captain bí captain ṣe kúrò lọ́dọ̀ yín á máa ń pa ẹ̀ àwa la jẹ́ kó kúrò á máa ń pa ẹ̀ téèyàn bá ti wá ń di òdodo kí lèèyàn fẹ́ máa parọ́ sí kí lèèyàn àwọn náà nídìí irọ́ láti lè fi dá wàhálà lẹ̀ àwọn ò ní ìdí irọ́ èrò dẹ̀ ti pọ̀ sí di òdodo gbogbo àwọn tí wọ́n kóra wọn kiri báyìí lọ́dọ̀ tiwọn lọ́n àwọn dẹ̀dẹ̀wò rẹ̀ ṣẹ́ẹ̀dì ẹ̀rọ orúkọ tó wọ́n sọ fún wọn yẹn ó fìtì wọn like gloves dẹ̀dẹ̀wò rẹ̀ wọ́n pe kíní kan ní dẹ̀dẹ̀ rẹ̀ wọ́n wo pé bóyá Jamiu plural dẹ̀dẹ̀ rẹ̀ ó ní dẹ̀dẹ̀wò rẹ̀ àwọn dẹ̀dẹ̀wò rẹ̀ tán jọ ń support Jamiu Adegunwa púpọ̀ nu wọ́n sì gan wọ́n ti rí pé kíní ó dẹ̀ ti yíwọ́ bá dẹ̀ ṣe yíwọ́ kalẹ̀ nìyẹn Jamiu Adegunwa wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ò yé mi mo wò pé irú statement wo nítorí kò yé mi ẹ̀wọ̀n tí captain ti ṣe tí wọ́n ti dájọ́ fún tó dẹ̀ ti lọ ẹni ẹlẹ́ni dẹ̀ ti parí ẹ̀ ó wá ní wọ́n á reverse ẹ̀ kò yé mi o wọ́n á reverse ẹ̀wọ̀n báwo ṣé yóò tún mi lọ ni torí wọ́n fẹ́ reverse nǹkan bí ìgbà téèyàn pẹ́ dá nǹkan yẹn padà ṣé yóò wá tún ẹ̀wọ̀n mi lọ ni torí kò yé mi o wọ́n á reverse ẹ̀wọ̀n téèyàn ti lọ tó ti parí wọ́n wá reverse ẹ̀ kò yé mi rárá mo kàn tó tún fídíò yẹn wò lánàá mo tó ń rẹ́rìn pé wọ́n á reverse ẹ̀wọ̀n bóun náà ṣe fẹ́ reverse ẹ̀ náà torí kò yé mi ọlọ́mọjà dáràn ọ̀rọ̀ Jamiu sọ àrà tí ń dá ó ti di ọ̀ràn mọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ sa Jamiu Mallam ẹ wá rí àpàdà sí ibú tẹ́ẹ̀fì wá di èèyàn rádaràda bíi ti Jamiu Adegunwa ọlọ́run má jẹ́ ó kàn yín láéláé yín tó ṣẹlẹ̀ sí Jamiu Adegunwa ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sí mi náà kò ní ṣẹlẹ̀ sára ọmọ tèmi náà kò ní ṣẹlẹ̀ sí wa because of what yín ti Jamiu Adegunwa kó rẹ̀ sí tó wọ̀ yìí bí ó ṣe bọ́ ń bẹ̀ kò tí ì yé mi
ṣẹ́ẹ̀dẹ̀ irú àwa yìí àwa dúró fòdodo tán ni a dúró tán fún òdodo ni. Mo sọ fẹ́ nìkan mo ní lẹ́yìn fọ́tò nìkan ló lè yà wá ọ̀gbìn kan yàyàn fọ́tò nìkan ló lè yà wá. A padà sí bútẹ́ fi dirú Jamiu Ajagunwa Ọlọ́run níjó ṣẹlẹ̀ sí lẹ́yìn fọ́tò kò sí nǹkan tó lè yà wá lẹ́yìn insha Allah kò sí nǹkan tí ó yà wá àfi ikú nìkan ló lè yà wá. Torí kí ni nígbà téèyàn bá ṣẹ́ rí gbogbo àwa tí à ń tẹ̀lé yín tá a wà ní sáìdì ọ̀dọ̀ yín ó dẹ̀ yìí pé mo sọ kíní kan fẹ́ nìkan mo níṣẹ́ rí àwọn kan wà tọ́lọ́run ti ṣe wọ́n ní mùsùlùmí Ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣe wọ́n ní mùsùlùmí láti ilẹ̀ ni because Ọlọ́run ti wò pé tóun bá ṣàwọn ilé ní kèfèrí wọn ò ní gbà Islam bẹ́ẹ̀ ni àwọn dẹ̀dẹ̀ òwúrẹ̀ yẹn tí Ọlọ́run bá lọ ṣe wọ́n ní kèfèrí ni láti ilẹ̀ wọn ò ní gbà Islam because ẹ rí nǹkan báyìí tó jẹ́ white wọ́n á dẹ̀ mọ̀ sọ wípé no white kọ́ black ni gbogbo àwọn tó máa ń sọ̀rọ̀ yẹn wọ́n á rí nǹkan báyìí wọ́n á dẹ̀ mọ̀ twist ẹ̀ èèyàn ń sọ̀rọ̀ báyìí pé Jamiu Ajagunwa wàláì Ọlọ́run ni ó jẹ́ kèfèrí wàláì tó bá lọ jẹ́ kèfèrí ni kò ní di mùsùlùmí because of what ó ti máa ń argue blindly jù because èèyàn captain sọ fún yín pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ó dẹ̀ tó ń try láti twist ẹ̀ mọ́ captain lọ́wọ́ ṣé wọ́n ni captain tó mọ inú ara ẹ̀ tó mọ ohun tó ṣẹlẹ̀ tí èèyàn ò lè parọ́ èmi mo ṣe nǹkan èmi mo ṣe gbogbo kínní ó dẹ̀ tó fẹ́ mọ twist ẹ̀ mọ́ captain lọ́wọ́ láti lé fi dojú ọ̀rọ̀ ru inna lillahi wa inna ilaihi raji'un ó fọ́ọ̀nì sí mi wallahi azim mi ò gbọ́ rí mi ò rí tó sọ Jamiu Ajagunwa kò bẹ̀rù Ọlọ́run o kò bẹ̀rù Ọlọ́run torí kíni torí ìlara ẹ̀ náà ni ìlara ọmọlàkejì ẹ̀yin kọ́lẹ̀ dẹ̀ bá tiẹ̀ jẹ́ ẹ̀yin lẹ́ bá tiẹ̀ jẹ́ ni no olóbatara ẹ̀ jẹ́ náà olóbatara ẹ̀ jẹ́ náà Mallam ẹ wá wo adúrú owó tí wọ́n ti ná 7 million naira lórí pé kẹ́lì bá ti yàn jẹ́ 7 million naira lórí pé kẹ́lì bá ti yàn jẹ́ owó ti wá wọgbó báyìí owó ti wọgbó náà ó di 7 million naira ẹ dákun ẹ kàn bá a sọ fún captain torí nísinsìnyí ìgbà tí ò ti wọ́ọ̀kì sí wọ́n wá máa wá nǹkan kan míì sí captain lọ́rùn dẹ́mọ̀ wá nìyẹn láti wá nǹkan sí captain lọ́rùn láti wọ́ captain lọ court kí captain ẹ ṣàjẹ́ ṣọ́ra kó mọ̀ pààrọ̀ mọ́ wọn kó dẹ̀ mọ́ bá wọn lórúkọ jẹ́ tí ò bá ti ṣe méjèèjì kò sí nǹkan tó lè ṣe fún because nísìnyí plan àwọn ènìyàn báyìí ìgbà tó ti yíwọ́ mọ́ wọn lọ́wọ́ ó ti yíwọ́ Ọlọ́run bá ṣàánú yín o Mallam Ọlọ́run bá dúró tì yín Ọlọ́run bá dúró tì ẹ mọ̀ wo program tá a padà ṣe sí ẹ rí i pé wọ́n fi bá a pèrò sọ́kọ̀ ni láwọn aláburú yìí wọ́n fi bá wa pèrò sọ́kọ̀ wọ́n fi bá a pomi rin níta tí ń bá bọ̀ náà ni èrò tí ó máa wá program báyìí pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí mo mọ̀ pé àlékún àgbéga lọ́lọ́run fẹ́ fi ṣe fún yín àlékún dárájà lọ́lọ́run fẹ́ fi ṣe fún yín gbogbo ìgbà tó bá ti ń plan problem báyìí tó ti ń plan wàhálà ọlọ́mọ fi ń ṣàlékún àgbéga ni wọ́n mọ̀ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ àwọn ni wọ́n ó di PRO tọ́lọ̀ tó máa fi gbé yín ga sí àwọn kan máa bá dáadáa òun báyìí yóò padà kó gbá wọlé ni yóò padà kó gbá kó máa ṣe ní inú pálọ̀ rẹ̀ máa ṣe kọ̀báré because kí ni alẹ́ rẹ lómi tí ó jáde nú àwọn ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ èèyàn dáadáa torí báyìí òun báyìí kìí ṣe èèyàn dáadáa aláburú èèyàn ni but àmọ́ rẹ lómi because ó láwọn kan tán jọ ọmọ lẹ́yìn ẹ̀ tí àwọn náà ṣe dáadáa táwọn náà nífẹ̀ẹ́ dáadáa láti ṣe but Jamiu Ajagunwa ló ń kó bá wọn Ọlọ́run dẹ̀ bá gbé àwọn ẹlòmíì jáde lọ́mọlẹ́yìn ẹ̀ náà tí wọ́n jẹ́ èèyàn dáadáa tí wọ́n ṣiṣẹ́ dáadáa tí wọ́n ní mú wọ ọ̀gá wọn Ọlọ́run bàjẹ́ Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ gbogbo àdúrà táwọn èèyàn ṣe fún yín lọ́tún lósì Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ gbogbo àwọn tó wá jọ́ta yín tán ṣépè gbogbo tán bá rò láburú yẹn kó máa bá wọn náà la hawla wala quwwata illa billahi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.